ibi tó ti fẹ́ ṣe exam kọ́ máa wo gbogbo wọn ìgbà tó máa débẹ̀ wọ́n ní gbogbo wọn ti wọnú exam hall ìgbà tó chẹ́ẹ̀kì gbogbo exam wọn ò bá ọkọ mi níbẹ̀. ìgbà tí wọ́n tọ́ṣọ olóńtẹ́ni ló sọ ibi tí wọ́n sì sí níbi ẹnu ọ̀nà ilé ẹ̀ o. later lady receptionist wọn ó padà confess Tóbi lọ́ba ìpè lóòótọ́ ni wọ́n wá sí hòtẹ́ẹ̀lì room 305 làwọn fún wọn tán lọ́jì sí. wọ́n ti kájí sílẹ̀ wọ́n á sì ní mátà torí pé ọ̀bẹ̀rún kò sí lọ́rùn nígbà fẹ́ yọ wọ́n yọ àní tíza bẹ́ẹ̀ amadóòdì ọ̀tọ̀ nǹkan wọn fẹ́ ṣe ọlọ́pàá kan jọwọ́ rú. ibi tá à ń lọ lórílẹ̀‐èdè yóò tiẹ̀ kú yé mi mọ́ wọ́n ní wọ́n pani lónìí wọ́n tún pani lọ́la eléyìí tójú sú mi mẹ̀kúnnù ń pa mẹ̀kúnnù olówó ń pa mẹ̀kúnnù olówó tún ń para wọn lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ nípa Timothy Adégòkè tó ti ń jà rìnrìn látọjọ́ yìí wá ẹni ẹlẹ́ni tó fẹ́ ṣe MBA tó wá rí kúhe University of Ife ló dágbére nílé òtẹ́ẹ̀lì ló kú sí nífẹ̀ẹ́ ẹni tó gbé pa ńlá ti jẹ́wọ́ ẹ má dojú ètò yìí rú gbogbo amòfin asòfin orílẹ̀-èdè yìí ẹ jẹ́ á mọ̀ bí ọ̀rọ̀ ń lọ ohun tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ yìí gbogbo ìlú fẹ́ mọ̀ ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà ó dá mi lójú gbogbo ẹni bá ń gbókùnkùn ṣe bí lágbára Elédùmarè wọn ò gbé gbangba jẹgba Olúwa ni béèyàn bá máa burú ṣe ní kọ̀rọ̀ ó dá mi lójú sáká yóò jìyà rẹ̀ ní gbangba mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ kò jọ mí lójú nípa àwọn ọ̀rọ̀ tí wọ́n ní lọ́ọ̀yà ẹni afẹ̀sùnkàn wí lọ́ọ̀yà Adédoyin Mọ́yẹ́fẹ̀ wọ́n lóhùn tún sọ wípé kó àtọ̀dọ̀ Elédùmarè ni ẹni tá a gbọ́ pé ẹni ẹ dú lọ́rùn lẹ́yìn sọ wípé ó fọwọ́ rọrí kú ni ẹ bá mi sọ fálákọ̀rí kóhun náà gbàdúrà rúkú rọrùn bẹ́ẹ̀ bá a bá sọ lọ tá a sọ́bọ̀ tẹ́ ẹ mú jújú tẹ́ ẹ lẹ́ ò fi jù wá lójú ohun tó dá mi lójú sáká ni pé bẹ́ẹ̀ bá mórí bọ́ láyé ẹ ó jìyà lọ́dọ̀ Olúwa gbogbo àṣebi àṣebàjẹ́ oníṣẹ́ẹ̀bi apanisowó apanisọlá tó ń bẹ lórílẹ̀ yìí pátá gbogbo yín pátápátá lẹ ò ní lábọ̀ rádaràda ni ó gbẹ̀yìn gbogbo afẹ́niṣètùtù ọ̀la gbogbo èèyàn tó fẹ́ torí ipá wọn náà fẹ́ lówó ńláyé tí wọ́n ń sáré láti pa àyàn dànù kí wọ́n lè ba ìráyé ṣe gbogbo yín pátá lágbára Olúwa ẹ ò ní kúkú rọrùn. akéwì ìdùnnú lèmi jẹ́ o ìdùnnú Ọlánrewájú Adépọ̀jù agbóláyà bí àrà ẹrúkú kankan ò bà mí ijó Elédùmarè bọ́ ló yá ó yá ni n ò sì ní tètè kú ikú mi ò tí ì yá ọba mímọ́ rán mi níṣẹ́ lọ́wọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀.